ìyá àkókò bímọ tán ó gbé jù sílẹ̀ ló bá sá lọ. ní báyìí ọ̀gá àgbà ẹ̀ka iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Anambra tó ń rí sọ̀rọ̀ ìgbé ayé ìdẹ̀rùn fáwọn obìnrin àtàwọn ọmọdé láàrin ìlú Women Affairs and Social Welfare abilékọ Ifi Obinabo ti sọ pé àwọn ti gbé ọmọ ìkókó táwọn aláṣẹ ọsibítù kan gbé wá fáwọn padà fún ìyá tó bí ìyá ọmọ tuntun náà. ìyá tó bí ọmọ yìí ló gbé e jù sílẹ̀ tó sá lọ lẹ́yìn tó bímọ náà tán sílé ìwòsàn kan ṣùgbọ́n tí wọ́n padà ṣàwárí rẹ̀ níbi tó sá pamọ́ sí. Aláròyé gbọ́ pé ọ̀sẹ̀ tó kọjá yìí ni ọmọdébìnrin kan tí kò sẹ́ni tó lè sọ pàtó ibi tó ń gbé lọ bímọ sí ọsibítù aládàáni kan tí wọ́n forúkọ bò láṣìírí èyí tó wà lágbègbè náà. ṣùgbọ́n bó ṣe bímọ ọ̀hún tán kò sẹ́ni tó mọ bó ṣe yọ pọ́rọ́ jáde lọ́sibítù ọ̀hún níṣẹ́ ló gbé ìkókó jòjòló náà jù sílẹ̀ tó sì sá lọ pátápátá. ìṣẹ̀lẹ̀ náà ló mú káwọn aláṣẹ ọsibítù ọ̀hún sáré lọ fọ̀rọ̀ yìí tó àwọn ẹ̀ka àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìgbáyégbádùn àwọn obìnrin àtàwọn ọmọdé láàrin ìlú létí pé kí wọ́n wá bá wọn gba ìkókó náà sọ́dọ̀. nínú ìwádìí àwọn òṣìṣẹ́ àjọ náà ni wọ́n ti ṣàwárí ilé táwọn òbí ìyá tó bí ìyá àkókó náà ń gbé tí wọ́n sì gbé ọmọ ọ̀hún fún wọn padà. àtẹ̀jáde kan látọ̀dọ̀ abilékọ Chidinma Ikeyewu tó jẹ́ alukoro ẹ̀ka iléeṣẹ́ ọ̀hún èyí tí ọ́fíìsì wọn wà nílùú Ọ̀ká nípínlẹ̀ Anambra sọ pé àwọn ti gbé ọmọ ìkókó ọ̀hún padà fún ìyá àyá rẹ̀ pé kí wọ́n sì máa tọ́jú rẹ̀ ná ní kété táwọn bá ti ṣàwárí ibi tí wọ́n ń gbé. bákan náà ni wọ́n gba àwọn òbí gbogbo àtàwọn alágbàtọ́ nímọ̀ràn pé kí wọ́n máa mójútó àwọn ọmọbìnrin wọn pàápàá jùlọ nígbà tí wọ́n bá ti ń bàlágà kí wọ́n má bàa bọ́ sọ́wọ́ àwọn ọkùnrin tó máa ń tọ̀ wọ́n bá sùn. wọ́n fi kún un pé lílé tí àwọn òbí kọ̀ọ̀kan máa ń lé àwọn ọmọ wọn obìnrin tó bá ṣèṣì lóyún síta kì í ṣohun tó dáa rárá. ó níṣe ló yẹ kí wọ́n máa bá wọn fìfẹ́ gbé pọ̀ ní gbogbo àkókò táwọn ọmọ náà fi wà nípò ìlóyún ọ̀hún. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.